بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí gbogbo àwọn mùsùlùmí pẹ̀lú kíkí tó dáa jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Akí káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tó mọ́ gorí afẹ́fẹ́ ní dèdé àsìkò tí a wà yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú yọ̀ǹda tọlọ́run. Àwọn stars wa ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jẹ́ kí a pera wa jókòó kí a mọ̀ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ kọ́lọ́run jẹ́ kó túnbọ̀ ṣe wá láǹfààní. Àwọn stars wa tí wọ́n fún wa lóúnjẹ mi fún talẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ní Fadilatu Sheikh Alhaji Ustaz Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè kọ́lọ́run jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Anabi àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Anabi wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi rí ọjọ́ tó yẹ pé la yanfa'u fi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlekọ́lá pẹ̀lú ọkàn tó là kó níbi ẹbọ ṣíṣe àti ìwà nifak à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run àdánwò tí yóò bá wa tó jẹ́ pé ọ̀tọ̀ ní tọ́lọ́run sọ ọ̀tọ̀ ní nǹkan tá a máa sọ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àwa tí à ń gbọ́ wa náà à ń fi àsìkò àfi ń bẹ lọ́run gbígbọ́ dáadáa láti lè tẹ̀lé Ọlọ́run kó sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa iléeṣẹ́ amútajérò 92.5 FM Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ Ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn àwọn onígbọ̀wọ́ ètò yìí Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlá àdọ́kà oṣù rẹ wọlá gbọ́dọ̀ la ilaha illallah. Ìrìn àjò Anabi sallallahu alayhi wa sallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Modinah ó ní nǹkan tá a fẹ́ sọ torí parí pé ó kù bí ijọ́ mẹ́rin sí ijọ́ márùn kan tí ó sojú ọ̀run ní oṣù kejìlá tí yóò fi parí tá a fi bọ́ sí 1442 ó ní ó kù ijọ́ mẹ́rin tí a lò tẹ́yìn so ọdún àwa mùsùlùmí ọdún tí à ń kà ní ó ń kà tí ò sì pé ká celebrate ẹ̀ so kò sí celebration fún o kì í ṣe ká máa sọ pé abọ́nà ọdún tuntun nínú kò sọdún àlòkù kankan so but kí ni àwọn ẹ̀kọ́ tá a fẹ́ rí kọ́ níbi pé
òǹkà tí wọ́n mú kà ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà tá a mọ̀ sọ yìí pé ó dé ní ó déjì ìntàfẹ́fà ń bẹ̀ ní sí ni pé ó pé 1442 years tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ìlú Mẹ́kà lẹ̀ lọ sí ìlú Modina kò sá lọ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀rẹ́ nìke àṣìbẹ́ náà ànábì náà sá lọ ànábì sá kò Mẹ́kà rárá o ara àwọn tá a máa ń sọ ló fi jẹ́ yí pé àwọn ìmọ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ dáadáa ń gbà míì àbí ká hàn ó gbéyàn tàbí ká tí àwọn ìtàkùn ó ti gbajúmọ̀ ń jẹ́ káwọn èèyàn míì ọ̀ máa rí nǹkan míì nípa Islam gẹ́gẹ́ bí láti máa make àwọn comparison míì tí ò tiẹ̀ jọra wọn nígbà táwọn kan dìde láìpẹ́ wọ́n ń fi nǹkan tó ṣẹlẹ̀ sí ìkan nínú àwọn ajìjàgbara tí wọ́n ń jà fún Yorùbá nation wọ́n wá ń fi ntọ́sẹ̀lẹ̀ sẹ́ni wọ́n fi ń wé pé bó ẹni náà bá tiẹ̀ sá lọ so ànábì náà sá lọ náà ọjọ́ ànábì ni irú ìjà kan náà wọ́n sì jọ ń jà rárá o kọjọ́ra wọn o ànábì kò dá ẹbọ pọ̀ mọ́ Ọlọ́run number 1 nu ànábì ò sì tako lórí so number 2 nu ẹlẹ́ẹ̀kejì ànábì ọ̀ ẹlẹ́ẹ̀kẹta ànábì ọ̀ sá lọ sallallahu alayhi wa sallam ìmọ̀ make comparison pẹ̀lú pé ànábì sallallahu alayhi wa sallam ìrìn àjò àwọn ajàgbára fúnlẹ̀ Yorùbá àtànábì kọjọ́ra wọn ọ̀rọ̀ sọkúsọ fún gbogbo ọmọ Yorùbá tó bá sọ bẹ́ẹ̀ kọ́ lọ túbá ìmọ̀ compare ànábì pẹ̀lẹ́ anybody kò tiẹ̀ jọ àbí ká fi ẹnìkan wé ànábì rárá o level yẹn jìnnà síra wọn ní tó bá jóun la fi ń wóun ànábì kọjọ́ ẹnì kẹ́kẹ́ òsìjọ́ tó fi wá máa sọ pé àbí gbèsè ayé lágbájá báyìí ó tiẹ̀ dà bẹ́ẹ̀ rárá o kọjọ́ra wọn o àtúnwá wádìí nǹkan tẹ́ àwọn máa fi compare ànábì yóò àjẹ́ pé nǹkan tó jẹ́ yí pé ọlẹ́bọ̀nú nǹkan tó jẹ́ yí pé ó ní ìtako lórí inú rárá o Islam ò sí nínú títako lórí téèyàn bá gbọ́ Islam wa yìí yé yóò gbọ́ yé pé Islam ẹ̀sìn tẹríba ni kí wàá ló fàrìn àjò ìrìn àjò láàpè ìrìn àjò ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Modina a kàn rọra summarize ẹ̀ a sì máa yọ àwọn ẹ̀kọ́ yáàyì tá a fẹ́ yọ ń bẹ̀ àkọ́kọ́ náà kí là ń pè ní hijira so kí là ń pè ní alihijirọ́ so òun náà ni ká fi ìlú kèfèrí sílẹ̀ lọ sí ìlú Islam nínú ṣẹ̀ríànù ká fi ìlú kèfèrí sílẹ̀ lọ sí ìlú Islam ká fi ibi tẹ́sìn ò ti ní gbà wá láàyè ibi táàyè ò ti ní gba ẹ̀sìn ká fi sílẹ̀ ká wá lọ síbi tí ààyè ó ti gba ẹ̀sìn nínú ṣẹ̀ríà lásán o nínú èdè oríṣiríṣi ìtumọ̀ ni àwọn àáfàá fún ó lè jẹ́ hijira so ó lè jẹ́ hajiru ó lè jẹ́ ujiru wọ́n mú láti ibẹ̀ náà ni so pípa nǹkan tì èyàn lè pípa nǹkan tì àwòtẹ́ríkù ṣẹ́yìn àtòríṣiríṣi ìtumọ̀ táwọn àfò ní lógà fún ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ. Anabi sallallahu alayhi wa sallam ìlú Mẹ́kà wọn ti fi bu wa náà lámà ibẹ̀ ló ti sẹ̀mí salawatullahi wa salamu alayhi wọ́n sì mà Ànábì séèyàn dáadáa síwájú kọ́lọ́hún tó gbèdé lójíṣẹ́ kì í séèyàn burúkú ẹni tó ní àmọ́ náà ní ẹni tí gbogbo ìlú Mẹ́kà fẹ́ ni inú ìdílé tó wá dáa ló ti jáde ìtàn Ànábì kọ́ la fẹ́ sọ ṣùgbọ́n a fẹ́ sọ àwọn ẹ̀kọ́ kí ló bá sábà bí jíra àti níta náà ó fi fìgbésí ayé wa láàfin kọ́sẹ̀ Ànábì pé kọ́lọ́hún tó wá di wípé gbogbo nǹkan wá padà rọ̀ sọ̀mù ojú Ànábì mà rí salawatullahi wa salamu alayhi so Ànábì ti bẹ̀rẹ̀ wá sí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn kèfèrí wọ́n ti gbógun tó ń ṣe Ọlọ́run ní gbogbo ọ̀nà tí èèyàn máa ń gbà gbógun tíyàn tí wọ́n náà bá gbé dáadáa lọ́wọ́ mọ́rò pé ò ní rí challenges o kódà ó lóríṣiríṣi ìpèníjà tí ó fẹ́ kọjá agbára rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní máa ń kọ́ àwọn ẹni tiẹ̀ lọ́wọ́ ni Ọlọ́run ní máa ń kún lọ́wọ́ òdodo wulẹ̀ máa ń lọ́tà nature òdodo ni pé kọ́ lọ́tà so tí ó bá ti lọ́tà kì í ṣe òdodo ni òdodo ọlọ́tà ni àfi tí ìbá sòdodo lọ́ ń sọ lókù pé wọ́n á gba tiẹ̀ rárá o wọn ò lè gba tiẹ̀ o so ìgbẹ̀yìn ni tọ́lákùlé òdodo ò séyàn lòdì béèyàn ọgbàbẹ̀ lálọ yọ ọgbàbẹ̀ làbọ̀ Ànábì wá ń bẹ̀rẹ̀ sí jíṣẹ́ wọ́n wá gbóríṣiríṣi sùtà kan inú sùtà tí wọ́n gbé kan ó ní pé wọ́n kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yẹ̀yẹ́ ẹ̀rí nǹkan wọ́n máa fipá mẹ́rin gbogbo mẹ́tò táwọn kèfèrí ìtànà lò kọjá lọ́wọ́ àwọn kèfèrí tòní náà alistihza wa sukhriya ó ní ọkọ̀ fi bẹ̀rẹ̀ máa fànàbí pa máa sọ oríṣiríṣi nǹkan ńgbọ́ ọ̀yá tẹ́lẹ̀yìn ọ̀ràn wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní orúkọ ọbú ẹ̀jẹ̀ tẹ́bá ti fún lórúkọ ọbú mẹ́tọ̀ọ̀dù náà làwọn kèfèrí tòní máa ń lò ẹ̀bá ti rí tó gbé sọ ẹ̀pẹ̀ Boko Haram kíní kan ní ìlókóbá kan
láìpẹ́ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ òní wọ́n tó filẹ̀ níbi tó wà so pé nígbà pé wọ́n sì gba bẹ́ẹ̀lì ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni pé nígbà tí èèyàn bá ń sọ pé Boko Haram ní lágbájá tó ọ̀dẹ̀ evidence lórí Facebook bẹ́ẹ̀ ni ṣe gbé nu pé rárá o polo ṣe pẹ̀ torí pé èèyàn gbẹ́sìn mù èèyàn bá ti ń sọ tánà bí sọ ó ti di Boko Haram ọgbọ́n tí wọ́n bá ń fẹ́ fi chéjì yẹ kó ń di òdodo ni iná fi kó bọ́pọ̀lọpọ̀ ẹ̀yin òbí pé tẹ́ bá ti ráwọn àfáàtì sóko tó wọn ò tó lẹ̀ ẹ̀yìn gbọ́mọgbọ́mọ ní ó kíní kan ní irọ́ ni wọ́n ti rí kó òdodo ní súnà yẹn wọ́n á fẹ́ poison mind yín pé ẹ̀yìn bá ti fọmọ rẹ̀ lẹ́tọ̀ bá ti ń ṣe súnà tí bá ń lò jáàbù tí bá ń wọṣọ bíláàkì kíní kan kò lè jèrè ọmọ irọ́ ni bí ẹ̀ ṣe bá nàbí náà nù kò sẹ́ni tó lè jèrè ọmọ tẹ́ ń tọ́ ọmọ nílànà súnà ẹ̀ ń bá fi súnà rí ọmọ wàláhì ló lè jèrè ọmọ so ńgbà wọn rí pẹlẹyìn ọlọ wọn tún wá bọ́ sí di kíni o wọn bọ́ sí di sùtá al-idha ìfi sùtá kẹni yálà láti bí ẹnu ni àbí láti bí ìṣesí àbí gbogbo nǹkan wọn fara nù sí Ọlọ́run sallallahu alaihi wasallam tó ń ti bẹ́ẹ̀ ànàbí ò kò pín kò sọ pọpin lẹ́mìí díẹ̀ ànàbí wa ń rán àwọn sàbí rẹ̀ yìí pé ok ẹ̀yin lẹ gbà fún mi ọyá ẹ fìlú ilẹ̀ àwọn kan kọ́kọ́ lọ sí Ethiopia ìjìrá àkọ́kọ́ nu wọ́n torí pé ìjìrá 6 àbí 7 làwọn àfáà kà fún wa ìkan bẹ̀ ni pé ìjìratul muslimin ila al-habasha so wọ́n lọ bá ọba Najashi yẹn gbogbo ọba tó bá jẹ nílùú Ethiopia là ń pè ní Habasha òun ni à ń pè ní Najashi ṣùgbọ́n ọba tó wà ń bẹ lásìkò ìgbà tá à ń sọ yẹn orúkọ rẹ̀ ní Ashama bí Hamza Hashamatu Najashi ọba Ashama tọjọba ìlú Najashi gẹ́gẹ́ bọba wa ṣe ń jẹ́ Olúbàdàn so tí ọba Ọ̀yọ́ ń jẹ́ Aláàfin tí ọba Ifẹ̀ ń jẹ́ Ọọ̀ni bẹ́ẹ̀ náà lọba Ethiopia náà ṣe ń jẹ́ Najashi ṣùgbọ́n ọba tó wá wà ń bẹ nígbà tí wọ́n ní wọ́n ṣèrìn àjò lọ yẹn ni à ń pè ní Ashamatu Najashi so àwọn ànábì kan mùsùlùmí ọmọ lọ wọ́n lọ nígbà tí ó di pé information kan bá dé gbìrìgbìrì pé àwọn ará Mọ́kà ti gba Islam o ní ẹ bá tún wá nígbà wọn wá báyìí wọ́n tó bọ́wọ́ yà ni tó jẹ́ pé information yẹn ò real ó nídìí kí ló ṣẹlẹ̀ ìyẹn kọ́ la fẹ́ sọ mo sọ pé a fẹ́ sáré gé pépèpè kálíbà lọ́bi tá a fẹ́ lọ so wọ́n tó padà lọ lẹ́ẹ̀kejì ìjìrẹ́ lẹ́ẹ̀kejì náà lọ sílùú Habasha ọba abẹ ọgbà mùsùlùmí láàyè kèfèrí ni ṣùgbọ́n fààyè gba Islam kó tó di pé òun náà padà gba Islam so wẹ́rẹ́ àwọn ọ̀tá ìwà pọ̀ gan ìfarani pọ̀ fún gbogbo ẹni tó bá gba Islam pátá inú ilé ibi tánàbí ti ń ṣe wá sí ìjọ́nà ni à ń pè ní Darul Arqam ibn Abil Arqam ilé rẹ̀ ànàbí ò tí ì lè gbé wá sí síta gbangba àwọn èèyàn wà lọ bí ẹ̀yìn ìlú ni ọ̀dọ̀ arákùnrin ní ti ra ń sọ̀rọ̀ wẹ́rẹ́ kó tó di pé Umar ibn Khattab ó gba Islam ara àwọn àtàtì ẹmọ sọ bá ní pé njọ́ tí Umar gba Islam ní à ń pèrún irun ètí ìdè gbogbo àtà ń sọ ẹ̀ kò tí ì sí irun kò sọ̀rọ̀ ọ̀run pípé ṣùgbọ́n náà kọ̀rọ̀ tí ẹ ti máa ń dúró nínú ilé Arqam yẹn njọ́ Umar gba Islam àwọn àfọ onítàn ní Umar ní number 41 mùsùlùmí jọ náà so bó ṣe gba Islam òun lọ bá àwọn ànàbí níbẹ̀ ibẹ̀ náà ló ti lọ bá wọn tó ti gba Islam so ó gba Islam tán òun lọ wá sọ pé akílà ń dúró sínú kọ̀rẹ́ ànàbí ṣe wá síta gbangba díẹ̀díẹ̀ agbára ń dé fún Islam ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ agbára yẹn ò tó àwọn Umaru kẹ́ gbìyànjú ní agbára yẹn ètò títí ẹni tó wá dúró ti ànàbí ìtọ́jú àwọn supporting striker èèyàn méjì ni tí ẹ dúró tó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam tí ẹ lágbára gan ẹnìkan fowó dúró tì ẹnìkan fipò dúró tì àkọ́kọ́ olówó oníyàwó Khadija tọ́jẹ́ ìyàwó rẹ̀ tọ́jẹ́ pé fúnra ẹ̀ gangan ló ṣe àrídùá rẹ̀ yìí pé irú èèyàn báyìí léèyàn gbọ́dọ̀ jẹ́ ọkọ mi salawatullahi wa salamu alayhi ó sì fowó rẹ̀ dúró ti ànábì sallallahu alaihi wasallam ẹnì kejì ní Abu Talib kèfèrí ni ṣùgbọ́n wọn ò gbà Islam àmọ̀dúró tànàbí pọ̀ gbogbo tànàbí ní ìdìpá ta ní sọ̀pọ́ọ̀tì òun sì jọ ga àwọn kèfèrí so nígbà tọ́lọ́run wá fẹ́ dánàbí wò ibi tá à ń lọ gangan nu àwọn tó fa sábàbí ìjìrá ni tọ́lọ́run fẹ́ dánàbí wò Ọlọ́run wá jẹ́ kí ìbànújẹ́ méjì ó ṣẹlẹ̀ papọ̀ sánàbí inú ọdún kan láàrin oṣù síra wọn kí náà ni ọgbà àwọn tá ẹ lè pè ní supporting striker Ọlọ́run gbà wọ́n ìyún nígbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹwàá tọ́lọ́run gbà nàbí dìde lójíṣẹ́ ìgbà tá à ń sọ ìwọ̀n kò tí ì ṣe ẹ máa kírun gbà náà odidi ọdún mẹ́wàá tá à ń sọ yìí kí lànà mi fi ń pèpè sí ẹ má ṣẹbọ ẹ má mórogún kọ́ mọ́ lọ́hùn kò tí ì sí irun wá lẹ́yìn ni irun la kọ́kọ́ wá ń kí lónìí àwọn èèyàn ọ̀dẹ dá ogun lẹ̀ wọn ọ̀dẹ bọ́lẹ̀
irun ló sì dé lọ́nà parí kákọ́ ọmọ ọlọ́run lọ́kàn gan ló bẹ̀rẹ̀ Islam ká má mú nǹkan papọ̀ mọ́ tọ́pọ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wá daláwo tẹ́ báyìí tẹ́sí ń pẹ̀lú mùsùlùmí lábí ń sọ pé kì í ṣe mùsùlùmí nírú ẹni bẹ́ẹ̀ wọ́n ní ta ni òun lẹ́ni tí ń tẹ̀yàn rìn àtúní èsè mùsùlùmí níbẹ̀ wọ́n ní ta ni òun lẹ́ni tí ń yẹsẹ́ wò a ní ta tún ní èsè mùsùlùmí wọ́n ní tẹ́ta ni gbogbo ẹni tí ń sóògùn kì í ṣe mùsùlùmí òwò náà ti mọ orógùn tá à ń sọ kì í sóògùn orí fọ́ kì í sóògùn onírun o àwọn oògùn tẹ́yìn náà lè gbé lórí tébù tálejò èyí mọ̀ sí àwọn pé tó wáyé pàgò jẹ̀dí nǹkan ó dùn fi hàn pé lọ́ba ń gbàgbó jẹ̀dí wọn lórí tébù lọ́ba ń gbàgbó mu bá wá lórí tébù lọ́ba ń gbé wá lórí fíríjì àwọn oògùn tó máa ń fi pamọ́ tí ẹnìkan kan ò lè rí lórí tébù irú oògùn tó ṣe fún náà là ń pè lẹ́bọ àwọn ọmọ kalẹ̀ wọn náà ti mọ̀ ngangan ni so mo rò pé yé báyìí kí ni Ànábì sallallahu alaihi wasallam odidi ọdún mẹ́wàá ìyìn tí a fi ń pèpè sínú salawatullahi wa salamu alayhi nígbà wá di pé àwọn méjèèjì kú ọdún tí a kú la ilaha illallah ìbànújẹ́ dé bá Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run fẹ́ jẹ́ kó yí ọ sórí ipò tí wọ́n náà wà lónìí tó ròyìn pé só ti tán ni sùtì báyìí tó ròyìn pé ó ti tán mọ́ rò pé ó ti tán àwọn tó ròyìn pé àwọn ní àwọn tí ń ṣàánú rẹ àwọn ní lágájá àwọn ní tàmẹ̀dùn Ọlọ́run ṣetán tó fẹ́ dúró tì ọ́ ni ń ló fi gba àwọn tó ń rohùn àwọn kọ́ ni à ń dúró tì ọ́ àwọn kọ́ wọ́n ń sórí Ọlọ́run mọ̀ fẹ́ palẹ̀ mọ́ fánàbí pé sọ ẹ ti rí báyìí o kò sẹ́ni kankan pẹ̀lú ẹ ọwọ́ akèmí Ọlọ́run sallallahu alaihi wasallam so inú ìbànújẹ́ lànàbí wà ó fi ànàbí gan Abu Tọ́líbù kú sí kèfèrí ni o Abu Tọ́líbù kú sí kèfèrí òní lẹ́yìn eléyìn tánàbí sallallahu alaihi wasallam tí Ọlọ́run ti gbà Ọlọ́run wá fẹ́ jẹ́ kí ó yé gbogbo aráyé wípé èmi Ọlọ́run ni mò ń ṣiṣẹ́ nígbà mo kó àdánwò bá wà nàbí nínú ọdún kan náà tí ìbànújẹ́ dé jẹ́ ń wá mọ́ rìnrìn àjò kọ́kàn rí ó lè bá balẹ̀ kọ́ mọ́ bá ronú mọ́ ìyẹn ló fa bánàbí ṣe rìnrìn àjò láti lọ gbàrán wá táwọn àáfàá kan sọ pé òun kọ́ lọ́ọ́ rìnrìn àjò wa Ọlọ́run fi ṣe ìtutù ẹ̀mí fánàbí lọ́dún ẹlẹ́ẹ̀kọkànlá ànábì lọ Isra wal Miraj ọlọ́gbàrún wá so ńgbà tí ẹ̀hún pé àbànújẹ́ ṣẹlẹ̀ sí já wá mú ọ lọ bí tẹ́nìkan ò dé rí já mú ọ lọ bí tẹ́dà kan ò dé rí ibi tẹ́sẹ̀ kankan ò kan rí nígbà táwọn fún olórin ń sọ̀rìn àjò ànábì ó ní wà ànábì hatta balagita sama láàyò tọrù láha. hatta balagita sama láàyò tọrù láha. ala janahin wala yusra ala qadami. ala janahin wala yusra ala qadami. ala janahin wala yusra ala qadami. ìrìnàjò yẹn ní tìpọ̀ ó ń ṣe Ọlọ́run lọ àtẹ̀mí àtara ló fi lọ àfáà ní ànábì débì kan tó jẹ́ pé ẹ̀dá kan ò fẹsẹ̀ rìn débẹ̀rì láyé ẹ̀dá kan ò fẹsẹ̀ rìn débẹ̀rì gbogbo ọ̀rẹ́ tí máa ń fẹ́ ìyẹ́ fò kò sì fò débẹ̀rì so ànábì wa lọ ó dé padà àwọn ará Mákà tó pè ń rọ nígbà wọn kò rọ ìyẹn ló tó wá mánàbí wò kókè táwọn ará Mákà ìbọn wa yakùndàrú báyìí tọ́lọ́sì ti gba àwọn Abu Tọ́líbù tó ti gba Khadija yìí ọ̀dà náà jí n tó wá jáde lọ kí n lọ ṣe kí ni o kí n lọ sí ìlú Tọ́ìf ìyẹn lànàbí fi lọ sí ìlú Tọ́ìf lànàbí lọ láti lọ wò pé kódà kànàbí ò tó dé sẹ́rí ìrun òun lọ́wọ́ lẹ́yìn Tọ́ìf ara nǹkan tó lọ́n fi mú ìrìn àjò nu ìgbà táwọn méjèèjì kú tán ànàbí wò pé jẹ́ ń lọ sí gbèríko tó súnmọ́ Mákà bẹ́ẹ̀ tára àtàbà gbà yóò tún lè ràn dá wà lọ́wọ́ ó dé bẹ́ẹ̀ àwọn ará abẹ́tì ẹ̀dókòbó ànàbí ni salawatullahi wa salamu alayhi wọ́n dókòbó ni débi pé inú ọgbà ibi tánàbí dúró sí láti lè fi sinmi nígbà tí wọ́n kó láàrin ibi tí ẹ ti dòkòbó wọn Ọlọ́run rán màláíkà wá màláíkà Jibril màláíkà tó wà ní ìcháàjì òkè màláíkà Jibril sọ pé ànàbí
màláíkà ọ̀tọ̀ wà ní ìcháàjì òkè ní Ọlọ́run ní ṣé kóhun ò sí òkè lu àwọn ará Tọ́ífù kí wọ́n parẹ́ Ànábì ní rárá ẹ bá ń sọ fọ́lọ́run pé kó má pa wọ́n rẹ́ so wọn ò mọ̀ ní tí ẹ bá wọn kò yóò lè di wàhálà báyìí wọn ò ní ṣerú tí ẹ ń ṣe Ànábì ó fẹ́ ká yọ parẹ́ Ànábì ó fẹ́ kí kèfèrí ó kú sallallahu alaihi wasallam kí lóde tí wọ́n á ń gbọ́ pé kìíní náà á mọ̀ bára wa sọ ni tó bá gbọ́ tí wàá sì ti gbọ́ á ní rokúro wa á ní róbàjẹ́ rora wa á ní mọ̀ bára wa ló kọjẹ́ díẹ̀díẹ̀ náà ni so ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ á mọ̀ Ànábì rìnrìn àjò lẹ́yìn ìgbà táwọn bí wàá rìnrìn àjò tán táwọn ará abẹ́yẹn ọgbà fún nígbà òde ọdún ẹlẹ́ẹ̀kọkànlá tí Ọlọ́run gbà Ànábì dé lójíṣẹ́ àwọn kèfèrí náà máa wá ṣe hajj káàkiri gbogbo àgbáńlá ayé ni wọ́n máa ń wá sílùú Mẹ́kà láti wá ṣe kíni o láti wá máa bọ òòṣà ní Káàbà wọ́n máa rú yípo rẹ̀ wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo bánàbí ṣe pàdé àwọn èèyàn kan nu àwọn wo àwọn mẹ́fà kan lànàbí pàdé sallallahu alaihi wasallam wọ́n jára Mọ̀dínà gbogbo wọn pátá Khazraj ni wọ́n ìdílé méjì ló gbajúmọ̀ jù Mọ̀dínà Khazraj àti Aus àwọn ẹni yìí àwọn mẹ́fà ni wọ́n kẹ́ pàdé Ànábì ní àsìkò irú àsìkò gbà tá a ṣe léyà tán bí ìjọ́ kẹta àjọ náà lẹ́yìn ìjọ léyà òun ni wọ́n pàdé Ànábì pàdé wọn ní Mínà àwọn mẹ́fà àkọ́kọ́ ni As'ad bunu Zurara ẹlẹ́ẹ̀kejì ni Awfu bunu Harith ẹlẹ́ẹ̀kẹta ni Rafi bunu Malik ẹlẹ́ẹ̀kẹrin ni Kutuba bunu Amir ẹlẹ́ẹ̀kẹrùn ó ní Ukuba ibnu Amir ẹlẹ́ẹ̀kẹfà ni Jabir bunu Abdullah ibnu Ri'ab so àwọn mẹ́fẹ̀ẹ̀fà nu gbogbo wọn jẹ́ Khazraj Ànábì wá jókòó pẹ̀lú wọn Islam lọ náà kíní kan làwọn yìí bá ní à mọ wulẹ̀ dára ẹ láàmú ìlú Madina táwa ti wá àwọn Yehudi tó wà níbẹ̀ tí wọ́n jẹ́ Júù wọ́n wulẹ̀ ti ròyìn Islam fún wa wọ́n sọ yí pẹ́sìn kan ń bọ̀ o Ànábì kan ń bọ̀ tọ́lọ́n bá gbé dìde o ká gbà o Ànábì mọ wulẹ̀ rojọ́ pọ̀ iṣẹ́ tọ́lọ́n ti parí lélẹ̀ ṣé pé àwọn tí ń halẹ̀ mọ́ wa pé tánàbí má dìde tẹ́yìn tẹ́ ń bọ òòṣà yìí tẹ́ ẹ bá ilé gbà àwọn ọjọ́ kógun jà yín ni àsáwà gan lákọ̀ọ́kọ́ gbọ́ ṣáájú àwọn Yehudi tí wọ́n ń lu Mọ̀dínà Ọlọ́run ti bá Ànábì prepare Mọ̀dínà lẹ̀ látara àwọn Yehudi àwọn ará Mọ̀dínà wulẹ̀ tí ń gbọ́n pa Islam táwọn Yehudi sì ń halẹ̀ mọ́ pé ẹ wo ogun ẹ̀sìn tẹ́ ń ṣeun ẹ̀yà Ànábì gbẹ̀yìn gbòde ló jẹ́ yí pé àti Kristi àtàwọn Júù ní ẹ̀mọ̀ pa Ànábì ń bọ̀ sallallahu alaihi wasallam ló sì wà nínú ìwé ọwọ́ wọn pé ẹni tọ́lọ́run rán bọ̀ nígbẹ̀yìn ayé sallallahu alaihi wasallam ará Mọ̀dínà ni mo wulẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ti gbọ́nu má wọ́rí àwọn yẹn ní ẹ̀kọ́ gbé Islam lọ́dún lẹ́ẹ̀kọkànlá wọ́n tún wá padà wá lọ́dún kejì tó tẹ̀lé wọ́n ti di méjìlá àwọn méjìlá ni ẹ wá àwọn méjìlá tí wọ́n wá méje míì kún wọn kò ní di kakarúkọ wọn wọ́n jẹ́ méjìlá àwọn yẹn ní wá dúró tànàbí ìyẹn ní bay'atul aqabati al-ula wọ́n wá bá Ànábì ṣe ìbúra wọ́n bá múlẹ̀ ike Ànábì àwa ẹ ti ṣetán Islam àwọn tó ti di àti pé méjìlá báyìí àwọn méjèèjìlá ni wá dókè àwọn ọmọ lọ Mọ̀dínà ṣùgbọ́n Islam yìí ní ìdí ẹ̀kọ́ dákùnrin ẹnìkan tẹ̀lé àwọn bí wọ́n bá tí ì lè wá plan náà ni pé wọ́n náà sì ń bọ̀ ṣẹ́rí kì í ṣe pé Ànábì sá wọ́n ti ní plan lẹ̀ ẹwà tìgbà tá a ti ní bẹ̀rẹ̀ látọdún ẹlẹ́ẹ̀kọkànlá àbí so nígbà ọdún ẹlẹ́ẹ̀kejìlá wọ́n jẹ́ méjìlá wá Ànábì wá rán Mus'ab bunu Umair Mus'ab bunu Umair yìí òun ni awwalu safirin fil Islam tí ẹ máa ní ta ni safir the first ambassador in Islam was Mus'ab bunu Umair òun Ànábì kọ́kọ́ rán lọ pé lọ jẹ́ ambassador mi nílùú Madina Mus'ab bunu Umair kí ni ń kọ́ àwọn èèyàn Kùránì ni o la fi ń sọ fún gbogbo àfáà àti ń tẹ̀yìn rìn tí ẹ ń sọ pé kíní tó bá jẹ́ pé ẹ bá lọ́dọ̀ Ànábì ẹ sọ dọ́tà Ànábì kú tó wá lọ́pọ̀ yẹn rìn náà lé tí ń gbà tá à ń sàbí wá nígbà tá a ti ẹ̀tùlẹ̀ Ànábì àwọn abọ́pọ̀ yẹn rìn àbáwọn sàbí àbáwọn Abubakar àbáwọn Umaru ṣebí ogun la gbọ́ bí wọ́n ṣe kú a sì gbọ́ nǹkan tí wọ́n fi rẹ̀ ta ni ẹ bọ́pọ̀ yẹn rìn lọ́dọ̀ rẹ̀ ta ni ẹ bá sẹ́rẹ́ ta ni ẹ bá gbá tí wọ́n so mókè tí ń rìn pin kò sí kí ń jẹ́ Ànábì ìran Mus'ab bunu Umair lọ ọ̀pọ̀ yẹn rìn wo ló ní ọlọ́mọ káwọn yẹn ní Islam rárá ó ní Mus'ab lọ kọ́ wọn lẹ́sìn Mus'ab wá kọ́ wọn ní ẹ̀sìn lọ́dún ẹlẹ́ẹ̀kejìlá yẹn nígbà tí ó di ọdún ẹlẹ́ẹ̀kẹtàlá wọ́n yà wá bá Ànábì sallallahu alaihi wasallam ìyẹn ní bay'atul aqabati athaniya ní ọdún ẹlẹ́ẹ̀kẹtàlá ó nìyẹn ṣẹlẹ̀ ó ṣe déédéé June tó ti báyìí May June àbí ṣebí May náà lọ́kàn lẹ́yìn June náà lọ́kàn lẹ́yìn May àbí so ní ọdún 622 ìjìrá ọdún 622 ìjìrá àwọn èèyàn ti pọ̀ 60 something
òun làwọn tó wá wọ́n dẹ̀ ń fànàbí nírò wípé ànàbí kò ṣẹ́kù ilé kan mọ́ o nínú Mọ̀dínà àfi kí Islam ó ti wọbẹ̀. ìtawà bọ́ ṣe bẹ́ẹ̀ àlè lórí ní ìsìn òun ni wípé ìwọ ànàbí sallallahu alaihi wasallam báwo ló ṣe máa bọ̀ láàrin wa kó o pò ń bí yìí àwọ̀ fààyè gbọ́ ẹ máa gbọ́n tí a ṣe bẹ́ẹ̀ àlè lórí. bẹ́ẹ̀ yìí lágbára lọ́jọ́ náà òru ni a sì fi ṣe torí pé àwọn kèfèrí Mákà ò gbọ́dọ̀ mọ̀ wọ́n ti fún ànábì ní rò pé ànábì wà láàyè àní Islam ti fọ́ kámẹ́dínà síbà ń kan lọ́wọ́ ń gbà ní wọn tí wọn ò tiẹ̀ gbà ẹsẹ̀ wáàsí wọn ò lè kú sí mọ́ ìwọ máa bọ̀ bíbí kọ́ ọba gbé ní tí ọba gbé ní ibòmí ó gbéyàn ànábì máa bọ̀ ànábì ní ìyìn lè ṣe nkẹ́kẹ́ lẹ́yìn Ọlọ́run lọ́rán mi níta fi ń sọ no ẹ má kọ̀ǹpíà Yorùbá nation àti ìpèpè ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run lọ́rán ànábì Ọlọ́run kọ́ lọ́rán yìí ní tẹ̀ ń ṣe a wò pé a fẹ́ ṣe nǹkan báyìí kì í ṣe pé gbọ́ àyè ń bì kankan kẹ́ni kọ́kàn dìde kọ́kàn wo nǹkan no so ìmọ̀ kọ̀ǹpíà ànábì má bàa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ni àwa wí sẹ́rí ìlú yìí ó bàjẹ́ débi wípé gbogbo profession pátá ó ní kí lorúkọ rẹ̀ ńlọ́lọ́wọ́ lófin tó dé béèyàn bá kónú aṣọ sọ́jà tí ì bá sàmì tí ì bá ra mú ó ń gan kó tẹ̀ tó kó bẹ̀ yọ̀ máa rò bí ẹ̀mẹ́ta kí n tó ọwọ́ bá tẹ̀ yọ̀ jẹ́ pìrìyà láyé rẹ̀ tó bá kú lẹ́yìn 20 years ìgbà náà ìyá sọ́jà ń lọ pa ẹ tí ì bá ṣe medical doctor kò ní sí ṣọ́ọ̀bù hospital sílẹ̀ nínú ilé wọn kọ́ wá sọ yí pé káwọn máa gbé aláìsàn wá tí ó sì wá kọ kínní kan hospital general hospital kò ní kọ́ bẹ́ẹ̀ o pé òun lè pa ẹ tí ì bá ṣe lọ́ọ̀yà kò ní dé kóòtù kó lóun ó defend kéèsì wọn ò bí dáa tí ẹ bá gbà mú wọn lé lẹ́wọ̀n gbére ní báwọn ọ̀dọ́ ọmọ orí ẹ̀yẹ ẹ̀gbọ̀n tí wọ́n fi sí wàhálà ṣùgbọ́n kéw wàláyé àtẹ̀ntọ́gbọ́n àtẹ̀ntọ́gọ̀ kálukú ọkàn máa wẹnu sí ni kí á ló lé ń bẹ̀ after all ẹ mọ̀ tẹ́ bá wo nǹkan yẹn náà so kálukú náà bàbá gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wọn mọ̀ àdúgbò yín fa kí lórúkọ rẹ̀ wọ́n fẹ́ jẹ́ àbáàdì ní ṣé ọmọ túmọ̀ olóyè ẹ̀sìn jẹ ni fánumọ́ aṣídọ́ọ̀tì kò nà tàbí kò fowó lẹ̀pẹ́ dákun ẹja ara kínní kì í ṣe pé wọ́n ní kó àmọ́ kó èèyàn lọ́wọ́ àmọ́ adájọ́ ẹ̀sìn àmọ́ ké chief imam mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́rí tabawo náà déètì àwẹ̀ yẹn mo kí bá ká máa sínú bí aago bíi mẹ́fà kù ṣẹ́jú kí ló kọ̀ kí taba wojú ọjọ́ ẹ̀yìn náà sá wò oorun sá ti wọ̀ náà kò kẹ́kẹ́ yẹn àfáà ti pọ̀ jù sórí lọ bá dókítà wí kódà kí dókítà ọmọ sọ yọ fún ọ yí pé oògùn tó ń lò yìí o aago 12 gẹ́gẹ́ ni kọ́ ọmọ lò ó yẹ kó lè béèrè pé ṣé jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé aago 12 ni ẹnì kan kò ní béèrè pé ṣé 12 kọ́mọ̀ lè minute kò ní lé ọgbà bẹ́ẹ̀ ni instruction ti ẹ̀ ń dẹ̀ kọ́ manual tí ẹ ń kọ sára gbogbo nǹkan tí kálukú lò la follow àwọn àfọwọ́ máa sọ manual ẹ̀sìn fún ọmọ lagidi ó sì máa bèbò lagidi kó o ní rẹ́ẹ̀dì lọ́ọ́ máa tẹ̀ tó bá fẹ́ receive call on the phone kó o ní wà tí wọ́n sọ fún ọ kó o máa tẹ green ọ tẹ̀lé manual eléyìn tó bá dìbì tẹ̀sìn ẹ wà máa bá kálukú dá sí i kálukú àmọ́ yọnu nígbà odidi ọkùnrin kájà lórí Facebook presenter ni o kó o sì jókòó ara ẹni presenter jẹjẹ àmọ́ presenter náà tó jẹ́ mùsùlùmí ó náà àmọ́ sọ pé àlẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn náà so ṣe bí inú rẹ̀ wọ́n bí a sí wọ́n á bí ọnu rẹ̀ wọ́n ló ti dàáfà oní wọn á ń dá sọ̀rọ̀ èèyàn lè compare Ànábì èèyàn lè ṣe gbá àdéhùn tá a rí nílẹ̀ Yorùbá nù kọ́lọ̀ ń kọ́ láwà. Àmín. wọ́n lọ kọ́ wọn lẹ́sìn ní tí wọ́n bá Ànábì sọ̀rọ̀ lé lórí wọn lánàbì gbọmọ wọ̀rí Ànábì wa ní ó kà náà ẹ mẹ́jọ àwọn kèfèrí ọ̀ka pàfẹ́sì meeting ààyò wa lóru ìjọ náà tànàbì wa ń bọ̀ Ànábì wa mú Àbáàsì lọ́wọ́ tá a là Àbáàsì ẹ̀gbọ́n bàbá Ànábì ẹn tó kù fún Ànábì ní bàbá náà ṣùgbọ́n kèfèrí lóun náà ibi tẹ́ ti mọ̀ pé ọmọ alálùbáríkà Ànábì nù kò fẹ́ gbèrú gbèsè àfikẹ́ tó kù fún bàbá ọmọ tẹ́nìkan bá ní ọ̀rọ̀ àwọn mùsùlùmí kèfèrí lè dá sí ṣé bàbá sí náà lọ dá sí àwọn àbẹ̀rẹ̀ pé ṣé kèfèrí tó fẹ́ dá sí ṣé bàbá àti ẹni rárá torí pé òun ló kù fún Ànábì bàbá ọmọ rẹ̀ sí ní ìlànà Ànábì sallallahu alaihi wasallam ìlójíkà Ànábì òun lọ́wọ́ ké bá mi kéke ẹ máa Abu Abbas ibn Abdul Muttalib kì í ṣe tí ó tú àṣírí ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam òun náà wá jókòó ó wá sí mítìn yẹn ìbẹ̀ lọ̀rọ̀ ti wá bẹ̀rẹ̀ kálukú wá ń sọ tiẹ̀ Abbas yẹn ló kọ́kọ́ ń sọ̀rọ̀ ike ṣé
ẹ fẹ́ gbà fànàbí yìí ẹ ti gbà fún sẹ́yìn kọ́ wa kọ̀ àgbà fún ṣùgbọ́n bó ṣe wà ẹ́ tó bá yẹ kó bá fẹ́ mú lọ Mọ̀dínà pẹ́ ní kó a máa gbé lọ́dọ̀ yín sùtá kankan gbọ́dọ̀ ṣe o ẹ mọ̀ pa ọmọ pàtàkì rẹ̀ ẹ̀sìn rẹ̀ láàkà gba ní o tẹ́ ẹ bá rò pé ẹ lè lọ pa wà lẹ́ àkógun jà sẹ́yìn kọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ Mọ̀dínà gbogbo ara mọ́kà pàtà ní ọ̀wà àkógun jà yín musa onísà ń gbáwájú sẹ́ẹ̀ ní fìyà jẹ́ ọmọ wa ni ọmọ burúkú ni kò sí ilé fẹ́kùn pàjẹ́ ọmọ dáadáa wà lélẹ̀ lọ́dọ̀ ọtí a kì í sọ ọmọ burúkú ni ò sí ilé fẹ́kùn pàjẹ́ ṣùgbọ́n ọmọ dáadáa lélẹ̀ yìí ìtọ́kàmù wà láàgbà ó sà ń gbáwájú gbé aláwọn mùsùlùmí sọ fún pé dádì ẹ dákun ẹ̀yin kọ́ lànàbí ẹ jókòó ànàbí ìwọ la fẹ́ gbọ́rọ̀ rẹ wọ́n ní ẹni tó sọ̀rọ̀ njọ́nà ní Jábìrù ó ní yá Rasulullah ala ma nubayi'uka kí ló fẹ́ ká bọ́ mu lẹ̀lẹ̀ lórí báyìí wọ́n sọ fún wa ànábì ní ọ̀dà in tí mo fẹ́ sọ náà ni wípé ala sam'i wa ta'a fi nashati wal kasal àkọ́kọ́ inú nǹkan márùn tá a jọ fẹ́ sọ níjókòó yìí ó ní pé ẹ máa gbọ́ ẹ sì máa tẹ̀lé instruction tí ń bá fún yín ẹ wà ní múdù tó ṣe ní o ẹ wà ní múdù tí ò tó ṣe ní o gbígbọ́ títẹ̀lé hearing and obedience ẹ gbọ́dọ̀ máa ṣe ó de ní ẹlẹ́ẹ̀kejì wàhálà nẹ́fàkọ́tì fìlẹ̀ usiri wàlẹ̀ yusiri ẹ̀ẹ́dẹ̀ tó máa ná nínú dúkìá tọ́lọ́ ń fún yín owó ní àsìkò ní ara dẹ̀ yín ni ara tún ní yín ni ẹ máa gẹ̀rasẹ́ náà ni ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ìmúlẹ̀ tí a mú wàhálà lẹ̀ amúri bil ma'ruf wà nahyi anil munkar a máa pàṣẹ dáadáa fáwọn èèyàn wípé dáadáa ni a gbọ́dọ̀ jọ máa pàṣẹ rẹ̀ pé ọ̀ràn yẹn kó sí dáadáa wà nahyi anil munkar in tó bá jẹ́ wá àbàjẹ́ láwùjọ a gbọ́dọ̀ kọ̀ fáwọn èèyàn ọmọ pariwo ni pé ẹ dákun ẹ má ta bàbá àjẹ̀bù má ta tẹ́tẹ́ kò sí ti ń jẹ́ ẹ̀ǹkíní kan jẹ̀dí kan ẹ̀bà kan ó ní iṣẹ́ gáràjì mò ń ṣe ẹ mọ̀ yẹn dàjí táwọn bá fẹ́ jí kíní kan pẹlẹbẹ ni òun ọ̀kọ́ lè mọ́ mẹ́ta a mọ̀ sọ má ta tẹ́tẹ́ má ṣe gbá mùsùlùmí èta tẹ́tẹ́ mùsùlùmí èsè báyìí mùsùlùmí a mọ̀ kọ̀ wà bàjẹ́ fáwọn èèyàn mọ́jọ ẹgbẹ́kẹ́gbẹ́ a mọ̀ sọ gbogbo ẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wàhálà antakumu fillahi ànábì ní ẹ sì máa dúró ti tọ́rọ̀ tọ́lọ́run bá délẹ̀ báyìí tẹ́ ẹ máa ṣiṣẹ́ ọlọ́run lọ ẹ máa jíṣẹ́ ọlọ́run lọ la ta'khudukum fillahi lawmatu la'imin èébú àwọn tí bá wà ń bú yín kò ní gbé yín kúrò lórí rẹ̀ ṣe é ṣetán láti tẹ̀lé kí n tó máa bá yín lọ lu Mọ̀dínà o tá a bá ń ṣe ẹ̀sìn yín lọ ẹ ní wọ́n sọ pé àwọn kan wò wọ́n tẹ̀ tí ń bú wa àwọn kan ń sọ pé kinní kan àwọn kan ní sáà níṣẹ́ ni àwọn kan ní kinní kan ni èébú àwọn búnibúni ò gbọ́dọ̀ gbé yín kúrò bí òdodo ó di mélòó ẹlẹ́ẹ̀karùn-ún ànábì ní wàhálà antansuruni idha qadamtu ilaykum ṣe é rẹ́dì láti ràn mí ṣe tí ń bá wá dọ̀ yín watamna'uni ma tamna'una min unisa anfusakum wa azwajakum wa abuna'akum wa lakumul jannatu ànábì ní wa antamna'uni ẹ sì máa kọ̀ fún mi mimma tamna'una min anfusakum nǹkan tẹ́ ẹ̀ lè jọ́ kàyìn nínú aburú ẹ̀ níjọ́ kèmí náà ń tẹ́ fẹ́ lẹ̀mí ara yín kò ń bẹ̀ nínú aburú tẹ́ ẹ̀ lè fẹ̀mí ara yín sílẹ̀ faburú yẹn ẹ̀ ní jẹ́ kí nǹkan náà kèmí náà ó de ní wá azwajakum gbogbo bẹ́ẹ̀ ṣe ń protect àwọn ìyàwó yín tẹ́ ẹ̀ fẹ́ káburú ọkàn wọn ẹ̀ protect tèmi náà wá abuna'akum àwọn ọmọ yín tẹ́ ẹ̀ fẹ́ kí nǹkan kan ó ṣe wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọmọ yín rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ lẹ́yìn ṣe mí náà rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ o walakumul janna èmi wá sọ fún yín pé tẹ́ ẹ bá ilé ṣe mí bá wọn walakumul jannatu ẹ wo àlìjẹ̀nnà ni mi àtọ́lọ́run ti parí eléyìn wọ́n ní sí òjò bá ń lọ ànábì sí òjò bá ń lọ wàláhí ọ̀dà ànábì ní ọba yí òkun ń bá ń sọ bá bàrọ̀ ọba ní ànábì ọ̀dà sórí ya Rasulallah inna baynana wa bayna rijali hibalan sọ́ra àwọn èèyàn kan wà ń bẹ ànábì já tètè sọ́nà tọ́ra déhùn tá a ṣe ní ìsìtì ọwọ́ àyíwọ́ kọ́mọ̀dé pé àwa ayapa àdéhùn sórí àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ yí pé láàrin wa àti wọn àjọṣepọ̀ wulẹ̀ ti wà ká tó wáyì àwọn Yẹ̀wùdí làwọn ti ń kọ́ wa lẹ́sìn tẹ́lẹ̀
tí à ń halẹ̀ mọ́ wa a sì gbà fún ẹ ṣùgbọ́n àjọ lájọṣepọ̀ láàrin ara wa. Wa inna qati'uha. So àwa ti wá gé bá a ṣe rí ọ níbí lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ bá a ṣe délé láti bá a ṣe mọ́ láti sọ pé ẹ wá ẹdínra yín mọ́ ìmọ̀nà ti dé. Fa al asayta innanu fa alna dhalik. Àrẹ́dì àti kọ́ọ̀tì àjọṣepọ̀ wa wà iná kọ́ọ̀tì uha ni o àrẹ́dì àti kọ́ọ̀tì ẹ̀ ká kọ́ọ̀tì ẹ̀ báwọn káwọn bá wọn ṣe mọ́ ṣùgbọ́n wo ànábì sí tá a bá ṣe bá ń tán máa gbọ́ o sí tá a bá ṣe bá ń tán ànábì tá a jájọṣepọ̀ wa pé àbáyáwùdí ṣe mọ́ ẹ máa wo àwọn tí ẹ̀ ń ṣe ń gbọ́ síláàmù yé ni ẹ̀ ń ti ọkọ̀ sọ pé àwọn ọ̀bájú ṣe mọ́ táwọn bá ṣe bá táwọn parí Mọ́dínà ta ní àjọṣe mọ́ ju pé kájọ máa gbé lọ o kò jọ sí nǹkan kan ju wá pé kájọ máa gbé lọ ẹ̀sìn tiwa lẹ̀sìn tiwa o ẹ̀sìn tiyín lẹ̀sìn tiyín o. Thumma adharaka Allah tọ́lọ́ wá fi wà ànábì jẹ gàba tán tọ́ hàn tí gbogbo ayé wá ń gbà sílámù yẹn tí gbogbo ayé ń gbà tọ́ hàn tán látara pé a kún ọ lọ́wọ́ nílùú wa. Ànábì an tarji'a ila qawmika watada'una ànábì ṣé kì í jẹ́ yípo wà á sọ pé ìlú mi sẹ́mọ̀ Mọ́kà náà mọ́sá àti wá ẹjẹ́ wá padà lé ilé lábọ̀ sí mi oko ṣé kì í jẹ́ pé ńgbà tí stambo tẹ̀lọ́wà náà fẹ́ lọ lé tọ́wà fáwa náà lẹ̀ ànábì jẹ́ àjọ sàdéhùn papọ̀ gbogbo ń tọ́ sọ yìí àwa sí tàti tẹ̀lé ṣùgbọ́n tọ́lọ́ ń bá fi ọ̀hún tàn ìwọ náà ò ní padà Mọ́kà mọ́ òtúmọ̀ tá à ń sọnù o Mọ̀dínà yìí lọ́ọ́ mọ̀ gbété ikú o. Fatabassama Rasulullah sallam ànábì bá bú ẹ̀rìn sallallahu alaihi wasallam ànábì ní sẹ́yìn lẹ́fẹ́ gbọ́ àdámù tàbí kó sọ pé àdámà wà lẹ́hádìmà ana minkum wa antum minhu minkum ana minkum wa antum minni ànábì ní ẹ máa gbọ́ ṣé ẹ rí ẹ̀jẹ̀ wa ó ti dẹ̀jẹ̀ kan náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ ti di ẹ̀jẹ̀ kan náà ìntẹ́ ẹ bá ń wó màá máa wó ìntẹ́ ẹ bá ń bì tẹ́ ẹ bá ń kọ́ màá máa kọ́ àtijọ́ dìkan náà ń padà òhárìbù mẹ́ni àrọ́bùtún wà wùsálìmù máa ń sàlámùtún ẹni tẹ́ ẹ bá mú lọ́tà ọ̀dọ̀tà èmi náà ẹni tí ẹ bá ṣe ó ti dẹ́n tẹ́mi náà bá ṣe nu. Àwọn ará Mẹ́dínà ni àràbí ọ̀ya gbogbo ń tọ́sọ àwọn náà tẹ̀lé bí wọ́n ṣe jọ sílẹ̀ agreement nu. Sẹ́yìn pé ànábì ti gba citizen Mẹ́kà Mẹ́dínà báwọn wọ́n ti fún páálí ó ti ní green card báwọn wọ́n ní ṣé owó ọ̀rọ̀ ní padà Mẹ́kà ó lóun ọ̀padà mọ́ ẹ dákun sọ wá sánú Ànábì sálọ sallallahu alaihi wasallam. Ìyẹn ló fà á kí n sáré kọ́ alẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ni pé ìyẹn ló fà á tó fi jẹ́ yí pé nígbà t'Ọlọ́run padà gba ìsìláàmù láàyè hátà táwọn ará Mẹ́kà gbà tó Ànábì wọ Mẹ́kà padà tó fi ìsìláàmù lélẹ̀ padà ń bẹ́ẹ̀ tí ò sẹ́kùn kẹ́kẹ́ tẹ́nìkan kò lè máa sọ pé òun jọ́sìn fọ́ọ̀sà kẹ́kẹ́ mọ́ ní Mẹ́kà ó yẹ k'Ànábì ó padà sí Mẹ́kà ni ṣùgbọ́n Ànábì ó padà bẹ́ẹ̀ tọ́ra déhùn tó sì fún ara Mẹ́dínà ńlọ́fà tánàbí fi dúró ka Mẹ́dínà o tánàbí sì fi kú sí Mẹ́dínà. Ànábì ó yapa àdéhùn gbogbo wọn náà tó ń ṣe àdéhùn sọ̀n má déhùn rẹ̀ sí àbọ̀ ń yapa rẹ̀ Ànábì ó yapa àdéhùn. Ọlọ́run padà gba Mẹ́kà fún débi pé ó yẹ kó padà lé ni oríire táwọn ará Mẹ́dínà jẹnu oríire láéláé ni o látara dídúró tẹ̀sìn. Nígbà wọn aṣọ bá ń tán Ànábì wa ní àtijọ́ ládéhùn kò sí ṣùgbọ́n èyí lè gbé gbèsè kẹ̀kẹ́ àfi tọ́lọ́ ń bá ló tó gbogbo tá à ń sọ yìí àṣẹ mítìn nu bọ́lọ̀ ń bá ní máa bọ̀ mo ṣe tá àti wá bá yín ṣùgbọ́n tọ́lọ́ ń bá ní máa wà ìwà o àmọ́ ẹ máa lọ àmọ́ kẹ́ ẹ lé bá àmọ́ kí mo sọ̀pọ́ọ̀tì pé mò ń bọ̀ ìmọ̀ ráwọn sàbẹ̀ mi wá díẹ̀ ẹ sì máa wò ó ìntẹ́ fi mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ti ọkàn yín tẹ́ fẹ́ máa kọ̀m̀pìárìn àjò Ànábì pẹ̀lú orin àjò àwọn Yorùbá nìṣẹ́ rárá kọjọ́ra wọn níjọ́ tọ́lọ́ ń gbà Ànábì dìde lójíṣẹ́ tí mọ̀lẹ́ka ọkọ̀ jáde sí tí ìyàwó Khadija mú lọ sí ọ̀dọ̀ Waraka ibn Naufal tó mú dọ́dọ̀ rẹ̀ èyí tí Waraka sọ ni pé sọ ọ̀rọ̀kùnrin tó mú wáyé Ànábì kan ní nínú àwọn Ànábì Ọlọ́run ọmọ ṣe o tí n bá sì lè wà láyé níjọ́ tọ́lọ́run bá gbé dìde táwọn èèyàn rẹ̀ bá wá lé kí n lè dúró tì Ànábì wa ní ṣé wọ́n ó sì lé mi báyìí wọ́n àwọn ọmọkọ̀ wà lé mi Wárọ́kọ̀ ní ẹnìkan ò ní gbérú tó gbé lọ́wọ́ wọn ó gbógun tì í tí ó kọ́kọ́ kú olù rẹ̀ náà. sọ fi hàn pé súnà Ọlọ́run ní lórílẹ̀. So
but ibi kan lọ́rọ̀ gbà wá so bá nàbí ṣe wá sọ pé ọyẹ mọ́ wọ̀rí ọya ìmọ̀ sẹ́ndì àwọn sàbí wa ànábì wa ń sẹ́ndì àwọn sàbí lọ sí ìlú Mọ̀dínà wọ́n á lọ ọya ẹ máa lọ inú àwọn tọ́kọ lọ ní Abu Salama wà o tọ́kọ lọ kálukú wọ́n lọ ìlú Mọ̀dínà Umaru náà kálukú sákò wọ́n yọ́kò Mẹ́kà ni o tọ́dá àwọn èèyàn máa ń pàtàkì Umaru ẹ̀yìn nígbà fẹ́ lọ ó wá ń sọ pé ta nìyàwó rẹ̀ ó fẹ́ dopó ẹ̀yìn ta lọ́kọ rẹ̀ fẹ́ rọ́ kálukú ra yọ́kò ní Mẹ́kà kí wọ́n ò fẹ́ kí wọ́n ká pé Islam ti fẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀ yẹn wọ́n ọ̀daràn Mẹ́kà wà lẹ́wọ̀n ọ̀daràn ẹni kò sì declare wanted Ànábì sì wà nílùú Mẹ́kà wọ́n ọ̀dẹ̀ fi nkẹ́kẹ́ sí ọ̀dẹ̀ ẹ̀rín anybody dẹ́ràn kìíní Ali wà ń bẹ̀ Abubakar wà ń bẹ̀ àwọn tó ṣẹ́kùnù àti ìyá wa Aisha àti Asma àti bàbá tó bí Abubakar àti ìyá tó bí ìyá wa Aisha pẹ̀lú Abraham ọmọ Abubakar ṣùgbọ́n Ànábì àti Ali nìkan ló kù nulẹ̀ Ànábì àti ìyá wa Fatima kò sọ́mọ kankan pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kò sì sí ìyàwó kankan pẹ̀lú sí Ọlọ́run sallallahu torí àwọn Khadija ti kú Ànábì ò níyàwó ńlé sallallahu alaihi wasallam so àwọn tó kú pẹ̀lú Ànábì nù so ìyẹn l'Ànábì wà ń bẹ̀ àwọn kìfìrí náà wọ́n á lọ sí mítìn àwọn náà wò pé ẹ jẹ́ káwọn ṣe mítìn wọ́n á lọ sí Daaru Nadwa gbọ̀ngàn ibi tí wọ́n ti máa ń ṣe mítìn wọ́n lọ ọbẹ̀ so nígbà àwọn débẹ̀ kálukú òkè olórí Ànábì la fẹ́ jókòó lé lórí lónìí òní ní final solution lórí ọ̀rọ̀ rẹ̀ ìjọ náà èṣù náà wá sípàdé wọn Shaitan ó wá sípàdé wọn wọ́n wá ń dárò ìjọ kálukú sọ tiẹ̀ wọ́n padà fẹ́nu kò lórí pé in tí ó ṣẹlẹ̀ ni pé ẹni tó sọ̀rọ̀ ìjọ náà Abu Jali ni gbogbo wa ni ìròrí ẹ̀ dá wo orí ẹ̀ pé gan ìròrí gidi ló mú wá kí ló sọ ó ní ẹ jẹ́ kí a ṣe báyìí gbogbo òdílé kọ̀ọ̀kan ni kó ní representative kọ̀ọ̀kan àwa àrán àwọn representative lọ lọ́dọ̀ wọn wà dúró lẹ́nu ọ̀nà rẹ̀ yóò jáde kírun báyìí kí wọ́n lù palẹ̀ kan náà gbà á sì ní ìsinmi ń bẹ̀ táwọn fámìlì rẹ̀ náà bá dìde padà ikú ń bẹnu wa náà tá jẹ́ fámìlì rẹ̀ ikú ẹ ti pa kíní kẹrin kábà ní ọ̀dà náà ẹja gbowó tán rẹ̀ ká lọ kóòtù ká ṣe gbẹ wọn sì ní ká 100 ràkúnmí á sì dà wá sí rà á sì mọ̀ pé àti ní ìsinmi bí ọ̀rọ̀ rẹ̀ because a ti ń gbọ́ fìrìfìrì páwọn yẹn ti ń gbà fún láti ta o sẹ́yìn kí táwọn yẹn bá lọ gbà fún láti ta wọ́n kógun jà wá nínú ìlú yìí o ìyìn tí ẹjẹ́ gbogbo bá ṣe ń pọ́n lé tẹ́lẹ̀ o táwọn òkọ́ ọmọ wa ni ẹjẹ́ á pa nǹkan wa o ìtọ́fàánú o nígbà wọn wá jẹ pé mítìn tí ẹ ń ṣe lọ́wọ́ ni káwọn ọpa Ọlọ́run wá ránṣẹ́ Ànábì Ànábì wọ́n ti ń ṣe mítìn rẹ̀ àsìkò wa tó láti kú o nílùú Mẹ́kà yìí níjọ́ tọ́lọ́run fànàbí ni yọ̀ǹda pé kó kú o ìjọ náà Ànábì lọ lọ́sàn-án gan lọ́lọ́ bá Abubakar sáà ti ń retí ń bá Ànábì lè pé bó láàrin àjò Ànábì ní ohun èso fún mi Abubakar ṣe ń wò pé àsìkò tá Ànábì ń bọ̀ kì í sásìkò tí máa ń wálé wa Ànábì dọ́dọ̀ rẹ̀ ńjọ́ náà sallallahu alaihi wasallam Abubakar ní tí ò sí oúnjẹ Ọlọ́run Ànábì ní ká jókòó wọ́n jókòó tán Ànábì wa ń wojú Abubakar pé kó jẹ́ káwọn ìyàwó àtọmọ àti bàbá rẹ̀ kí wọ́n jáde kóònù lé náà kó òfin sọ̀rọ̀ Abubakar wa ní wo ń ṣe Ọlọ́run máa ń sọ̀rọ̀ gbogbo ń tó bá sọ kọ̀ kọjá nù lé àwọn àfáàní lẹ́yìn inú ilé Ànábì kò sínú ilé tó dáa tó nílé Abubakar wà ẹ mẹ́yẹ àṣírí tí a ti fi síwọ̀ lọ́wọ́ tó wọn sọ fẹ́ lómi pé wọ́n ní má sọ fẹ́ nìkan kan o ọmọ pé àṣírí tí ẹ náà tù lálẹ́ kí a mọ̀ bá Abubakar tó wá ń lé sínú ilé rẹ̀ pa Ànábì sọ̀rọ̀ àṣí tó bá fẹ́ sọ gbogbo etí tó gbọ́ ń bì kò lè bọ́ ta níta sì máa ń gbọ́ ni pẹ́rọ̀ tó bá ti kọjá etí méjì ó ti fọ́n ká ọ̀rọ̀ etí méjì ìjọ náà kọ̀ fọ́n ká tí ẹ fi àchífù gò wọn tán Abubakar ní máa sọ tó bá jẹ́ pé inú ilé Abubakar ọ̀dà Ọlọ́run ọ̀ràn ẹ̀ sànàbí pé mẹ́ta wọn o Abubakar kan jẹun ni o inú ilé rẹ̀ ń jó o Ànábì bá ní wọ́n ti ránṣẹ́ sí mi pé ká sáko ká máa bọ̀ wá sílùú Modinah pé ká kó Mẹ́kà Allahu Akbar Abubakar kẹ́ pariwo Allahu Akbar bó wá ní báyìí Ànábì ṣé Ọlọ́run ní kí n tẹ̀lé ọ Ànábì ní èmi àti ẹ̀rẹ́ Ọlọ́run ní kájọ máa rìn ṣé Abubakar nẹni kọ́ wà á máa sọ yí pé òun kọ́ lọ́ba Ànábì wà nù kòtò la ilaha illallah inú Abubakar dùn pé sọ́lọ́ Ànábì lèmi àti ẹ̀ náà lájọ ń lọ inni raditu aliyya lálẹ́hùdánà alámà. inni
رضيت عليا للهدى علما كما رضيت عتيقا صاحب الغاري كما رضيت عتيقا صاحب الغاري كما رضيت عتيقا صاحب الغاري afani inni raditu aliya lalihuda ni ala mo nífẹ̀ẹ́ sí Ali ọ̀nà mọ́nu kéèyàn ò nífẹ̀ẹ́ sí Ali kama raditu àtikọ́ bí mo ṣe nífẹ̀ẹ́ Ali náà ni mo nífẹ̀ẹ́ Abubakri sọ ìbálẹ́gọ́rì ẹni tó bá nàbí wà nínú kòtò faniya ìfìnẹ́ni ìdíhù máa fi lè gọ́rì tọ́lọ̀ ń sọnù káàfà kan bọ́ta pé ní Abubakri kọ́ lọ́wọ́ à ń bẹ̀ ṣé dádì rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ pẹ̀lú Anabi kọ́ Abubakri kọ́ irọ́ dádì rẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ bana inú Abubakri ti dùn ló sì wá lọ jahaza wa ni Anabi máa ń so lé àwọn bá sì kó ń lé lálẹ́ yìí tó bá dàjí ọ̀la ká máa jí lọ Yorùbá ní Ọlọ́run lòun ó ṣe nǹkan oní ọ̀sán ààyè ìdájí ọ̀la ká máa jí lọ tí wọn káwọn ò jí kò nílùú Anabi lọ lé lọ sùn wọ́n ti Abubakri ni mo ti ń wulẹ̀ ń pè alẹ́ làbẹ́nu tẹ́lẹ̀ Abdullahi ibnu Uraykid kèfèrí ní ń jọ́ náà ṣùgbọ́n khiritu ni tí wọ́n bá sọ pé khiritu lè yàn ẹn tó mọ bẹ́yẹn ṣe máa ń gbaná pápá tí ò ní fojú kan títí tí ó fi débi tí ń lọ ẹ̀yọ́ ọmọ rìn àjò nù pápá rìn tí ẹ̀kọ́ àyàn kan náà ń bẹ kí n fi bàdàn ṣàpèjúwe ẹlòmíì tó bá mórí lé agboolé kan bẹ́ẹ̀ wọnú látòrí ta pè ní nísìn ẹlòmíì tó bá mórí lé agboolé mi látòrí ta pè ní báyìí tí ó fi dọ́jà àbáká kò ní kan títì ọmọ bí yóò ṣe tọ̀ tí ọmọ gbaná àwọn agboolé bí tẹ́ ti lọ rọ́tọ̀ gẹ̀ẹ́sì lórí yọ́sà kúrúkúrú yọ́sà jáde léṣọ́ àwẹ̀lé ni ó gòkè ọjà bá nu so irú àwọn khiritu àdúgbò tí a nu so àwọn khiritu kẹfẹtẹ kí yóò ní ẹkẹ ní má jẹ àgbà títí sọ ti máa àwa ti gbà báyìí kọrọkọrọ mo ti já sí kinní kan so Abubakar Siddiq ó ti prepare nìyẹn lẹ Anabi wa wà nulẹ̀ sallallahu alaihi wasallam ó wà nulẹ̀ àwọn kèfèrí dé Ọlọ́run lálágbára àwọn fi máa ń sọ mùsùlùmí kẹ̀kẹ́ fọ́nbùkẹ́ onílágbára oníkìríkà mùsùlùmí ọ̀sọ́ pọ̀ lágbára no Ọlọ́run lágbára gbogbo ẹ tí bá ń fọ́nbù pé òun lágbára òun ní nǹkan báyìí tí ọba wa yíwọ́ ábílẹ̀ rẹ̀ o torí wọn lọ pé ẹ lágbára pé kọ̀ ẹ kó yíwọ́ náà ìwọ ló lóògùn bọ́n ìwọ ló lóògùn kìríkà ìwọ ló légbé ìyẹn ká wá ṣe rẹ̀ wàá rí lò wàlẹ́ àbíọ́lẹ̀ rẹ̀ pé no mùsùlùmí gidi kankan ò lè bọ́ ọ̀tá láfi sọ pé kódà mùsùlùmí èyí fi àdánwò polówó ọjà gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n fàgùdówó lọ polówó ọjà Islam kọ́ wọ́n fẹ́ ṣe mùsùlùmí gígùrọ̀ ló sọ pé ìwọ tó ọ̀rọ̀ ọmọ bí máa bọ̀ ìwọ tó rí kinní kan máa bọ̀ Àlàáìṣà tọ́jú ẹ̀wà Ànàbì tọ́lọ́ nífẹ̀ẹ́ tọ́jú ẹ̀kọ́ tó bá rán mọ̀lẹ́ ìkàsá Ànàbì yóò ní kí mọ̀lẹ́kọ́ ọmọ bóun sálámà sí Àìṣà Ọlọ́run ò sì fún lọ́mọ bó mùsùlùmí kò sí wàá mọ tẹ fọ́ọ̀mù pé kẹ́nìkan tí ọ̀rọ̀ ọmọ bí ọmọ bọ̀ irọ́ nìyàn wà lẹ́kọ̀ọ́ sínú ẹ̀sìn tíá Àlàáìṣà ò bímọ ẹni tọ́lọ́ máa rán yẹn sí ẹni tọ́lọ́ nítorí ẹ̀ sáyà Kùránì kalẹ̀ kò bímọ ṣé yà ni olóyún ọjọ́ pẹ́ tó bá ti kásùn bá òbí wẹ́rẹ́ irọ́ nìyẹn o baba ńlá kódì gidi so mùsùlùmí kè é fọ́nbù agbára ké èmi ni kiri kẹfẹ́ yìnbọn rárá bẹ́ẹ̀ bá nàbọn kọ́ sá ni o ń wá lè yìn mọ́ láìjẹ́ pọ́ fọ́nbù tí ó sì ní bọ́ ìsọ tọ́lọ́nu wìkọ́yàtúlọ́hì khairun min tawagina wa adatullahi filimadina takinina Wikayatullahi khairun min tawakkina. Ìsọ Ọlọ́run ó pé ó lóore ju ẹgbẹ̀rún tọ́ọ̀gì lọ. Wa'adatullahi fil madina takinina. Ọlọ́run ṣàánú wa torí àsìkò tí ń lọ ní díẹ̀díẹ̀ o so ká mọ̀ tó máa àfẹ́ máa tó orin ó ní ká dalẹ̀ àhádì fàláwàláì máa tàràkù ó ní gidi ni o. Ká dalẹ̀ àhádì fàláwàláì máa tàràkù. Àwọn ọ̀tọ́ yẹ wọn ògbò kí ni à ń ṣe wọn yẹ wọn ògbò lẹ́ni tí pé kí ni kọ́ ò la wọn ń pọ̀fọ̀ wá fi ìlàhùn wá tẹ̀lé kí iná wá tàjí iná. Kọ́lá wá fi ìlàhùn wá tẹ̀lé kí iná wá tàjí iná. Ẹlòmíì jí lóru ọ̀pọ̀fọ̀ nítorí wa lámúyàsá kọ́ ò la. وتلقينا وتعجينا
ولم نزد نحن في سر وفي علن ولم نزد نحن في سر وفي علن على مقالتنا يا ربنا كفينا على مقالتنا يا ربنا كفينا. ẹ̀gbọ́n ìbòládé náà Anabi sallallahu alaihi wasallam wọ́n bá nù lé so wọ́n bá kì í sọ̀rọ̀ pé ọ̀sà lọ rárá o wọ́n bá nàbí inú ilé wọ́n bá wọn ka mọ́lé báyìí wọ́n ti dúró ta Anabi wa akíní ti dé ìyẹn agbára Ọlọ́run wa dé wìkọ́ yàtọ̀ láyé kọ́ irú mi ń ta wàgí náà so wọ́n ti dúró kalẹ̀ yọ́sà bọ́ta Ọlọ́run wa ní wà nàbí ọ̀yá ṣẹ̀ṣẹ̀ wà bọ́ta báyìí Ọlọ́run ló ń fẹ́ ṣe nǹkan oníkò ní ṣe níbo tá ń bí ọ Anabi wa bọ́ta kí ni sọ́njọ́ náà wajalina min bayni aydihim sadda wa min khalfihim sadda fa'aghshaynahum fahum la yubsirun. Ayanu Yasin wajalina min bayni aydihim sadda Ọlọ́run láti dìdí lójú wa min khalfihim àti wájú àtẹ̀wọ́n orí kankan fa'aghshaynahum agbẹ́nu nẹ́ẹ̀tì ni. Anabi wa bọ́ tàbá yìí ọ́ ní àlì wọ́sùn lórí bẹ́ẹ̀dì mi kì í ṣe pọ́ fẹ́ kí wọ́n pálì ọmọ ọ̀gá wọn tẹ́lẹ̀ ni wọn ò lè fi nǹkan kan sálì ṣùgbọ́n wàhálì tí ń bá lọ tán ìwọ lọ́ọ́ padà wà bá mi gbogbo àwọn nǹkan tí wọ́n fi sí mi lọ́dọ̀ tọ́jẹ́ nǹkan àmọ́ náà àwọn kèfèrí tọ́jú nǹkan sọ́dọ̀ Ànábì àwọn náà wọ́n dẹ̀ fara ní tó fẹ́ fi inú ìlú yẹn lẹ̀ òkè wá tó bá ń dá nǹkan wọn padà tọ́ ẹ̀ pàwọn lónìí àná òmùrò kò rí wọn burú ń kó gbọ̀n kan lónìí àwọn wèrè burúkú yìí Ànábì ò tó ṣe báwọn sallallahu alaihi wasallam Ànábì fi wá jáde àwọn wèrè wọn sùn ni o Ànábì wá fọ́ yé pẹ̀sẹ̀ lórí báyìí pé wọ́n ti lọ so Ànábì fi wá lọ bó ló sì wá lọ inshallah a sọ tó bá dijọ́ mẹ́jọ torí àwọn èèmọ̀ kan ṣẹlẹ̀ tọ́jú àwọn karamat tọ́jú àwọn mùjísà kì í ṣe karamat fanabi tọ́jú àwọn mùjísà sígbà tánàbí wá dé Mọdínà sí à ń kọrin pàdé rẹ ní tẹ́ǹsì tálà alibadiru alayna mísàníyà tìlẹ̀wádáyé wájàbà ṣokòrò alayna mádàálìláìdá wàláhì wọn ọkọrin pàdé Ànábì súnmọ́ bí ilẹ̀dílẹ̀ alẹ́lá kìí sórin ní ọkọ̀ pàdé Ànábì bàbá ńlá white irọ́ ni aṣọ náà lọ́dún tó lọ àátùtù sọ̀tọ̀ rẹ́dọ̀ mi ọ̀gbẹ́ ọdún tó lọ ṣùgbọ́n orin wọn ọkọrin pàdé Ànábì gbogbo ẹni ń kọrin ẹ fi yún lẹ́ kìí sí yún ní ọkọ̀ pàdé Ànábì rárá nǹkan wọn ọkọ̀ pàdé Ànábì kí ni ọkọ̀ pàdé rẹ̀ á sọ sallallahu alaihi wasallam so inshallah tó bá dijọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú tọ́ra á fẹ́ gbàbéèrè kan sí méjì ṣùgbọ́n láti ilé ká tó gbàbéèrè láti ilé kí wa ní Al-Mahadul Arabi and Nigeria kọlọ̀n kọ́ba ní kí àbáwá ní mahad so àwọn ọ̀gá wa jẹ́ kó yá pé wíwọlé àwọn kíláàsì kan òun àwọlé lónìí so àwọn ọmọ tí wọ́n jẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n bọ́ sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ti wọlé látòní báyìí bákan náà àwọn ọmọ tí wọ́n wà látọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kẹrin bọ́dún ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ọmọ rọ́bì tí dàyé bọ́ sí yáwálú ìdàdí àwọn náà ti wọlé tiwọn lónìí báyìí wọ́n máa wá ní àti Monday tí ó fi dijọ́ Thursday láago 9 dáago 1 so ni wọ́n máa wá so bákan náà àwọn ọmọ tí wọ́n wà ní ọdún ẹlẹ́ẹ̀keje bọ́ sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ láti Sálísù Ìdàdí bọ́ sí Awọ́lé Thanawi àwọn náà ti wọlé bá láti òní tẹ́kọ̀ọ́ sì ti bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ wọ́n tó ní lọ́la náà gbogbo àwọn òbí àtàlágbàtọ̀ tá a bá gbọ́ kábàánisọ kíláàsì tí mo dá kọ ni ò kì í ṣe gbogbo àwọn yòókù o àwọn kíláàsì tí mo dá kọ atọ́kùn àtòbin ni wọ́n mọ̀ wá sí máàdùn lélẹ́kọ̀ọ́ sẹ́yìn kí tó bá ti di kíní padà àwọn obìnrin ní ààyè tiwọn lólódó ṣùgbọ́n báyìí elékọ̀ọ́ ni wọ́n mọ̀ wá fáwọn kíláàsì yẹn lẹ́yìn àwọn ọmọ ọlọ́dún kìíní tí wọ́n fẹ́ bọ́ sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì obìnrin nìkan ni wọ́n mọ̀ lọ sí olódó kọ́lọ́n balikọ́lá kọ́ bá ní fún gbogbo wọn ní àlùbáríkà lápapọ̀ la haula wala quwwata illa billah àwọn táwọn fẹ́ béèrè 08121024846 08121024846 naam hello salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh Allahumma amin ilé ìdábẹ́gẹ́ ilé ìgbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàdánù sí ọba pọ̀ sí ẹ̀ lè máa yọ síra wọn èkejì tí n bá sáré rà náà tí n bá tẹ̀gbìn mọ́lẹ̀ bóòlù ó sì dájọ́ rẹ̀. téèyàn bá tẹ ẹ̀gbìn mọ́lẹ̀ ẹni tí iṣẹ́ yẹn lè máa yọ Ramadan síra wọn àbí kí lè béèrè. òkè sí téèyàn bá jẹ Ramadan àbí. ọwọ́ bàtà. ó ti yé mi àní àkọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ téèyàn bá jẹ Ramadan
fàyídà tún ó ti yé mi báwọn so fàyídà tún min ayyamin ukhar lọ́lọ́run sọ ẹ̀dá padà láwọn ọjọ́ tó bá èyí lè máa sẹ́ni ọkọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ èyí lè máa sá méjì bó bá ṣe rọ̀ lọ́rùn kó sì san gbèsè rẹ̀ ìyẹn báwọn èyàn sálò làtàn wá ọtẹ ẹ̀gbin mọ́lẹ̀ ẹ̀gbin wo tó bá jẹ́ ìgbẹ́ ẹran tá a máa ń jẹran ara rẹ̀ àbí ẹran tá à ń jẹran ara rẹ̀ bí ewúrẹ́ nǹkan kan tá à ń jẹran ara rẹ̀ ìtọ̀ rẹ̀ ní ìgbẹ́ rẹ̀ ní kò bá lùwàlá jẹ́ o kódà béèyàn dára kò bá lùwàlá jẹ́ títí èèyàn bá mú kò bá lùwàlá jẹ́ ṣùgbọ́n tí ìtọ̀ ọmọnìyàn àbí ìgbẹ́ ọmọnìyàn sọ́ba lùwàlá jẹ́ tó bá tẹ̀mọ́lẹ̀ ẹ̀ kàn fẹsẹ̀ lásán ni ẹ̀ fọ àyè lásán kì í ṣe pálùwàlá yín já torí àlùwàlá àwọn nǹkan tí máa ń já àmọ́ so tí báyìí àmọ́ nǹkan tí máa ń já lùwàlá so inshallah ọjọ́ ti lọ tó bá dijọ́ mẹ́jọ àtún máa ṣàlàyé rẹ̀ wallahu ta'ala alam. Àlékún ìkẹ́ Olúwa mi, àlékún ìkẹ́ Olúwa mi, àtàlékún ìkẹ́ Olúwa mi, àtàlékún ìkẹ́ Olúwa mi fóníṣẹ́ ńlá Anabi Muhammad, fóníṣẹ́ ńlá Anabi Muhammad. Olúwa gbogbo olùtẹ̀lé súnà Ànábì, gbogbo olùtẹ̀lé súnà Ànábì, ìdẹ̀ra kọ́mi ọjọ́ tiwa. Ọlọ́run bá wà jẹ́ bàbá ní màdùn aládìyó àkọ́mọ́. Nílùú kan bó ti wù kó lè tó nínú ìlú kan. Ó ti dájú párọ̀rùn fáwọn kan. Ó ti dájú párọ̀rùn fáwọn kan. Nínú àwọn táyé arọ̀ lọ́rùn. Nínú àwọn táyé arọ̀ lọ́rùn. Káwa mọ̀ wọ́n ọba olóore. Káwa mọ̀ wọ́n ọba olóore. Alhamdulillahi rabbil alamin. Ó wù ní kí a jẹun pẹ́lẹ́ nù fún ní kò jẹ́ kò ní jíbà lọ lórí ètò Al-Basira. Àtàjọ mú ètò wa wá sí etí gbọ̀yìn lálẹ́ àfáà Yusuf Ajánásí àjọwàbí ni àwọn sáàsù wa ta ti ń gbọ́ wọn látàrọ́ ní Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim. Tá bá ní ìbéèrè kan lẹ́yìn ètò ẹ jẹ́ ká pọ̀ sí rẹ̀ bá ní sọ̀rọ̀ yìí 070106439 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070106439. èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ yín dá tí ń gbọ́ mi lábẹ́ náà ní àfáàdì Diwanullahi Muhammad Jami aka mọ́jọ́ bàjẹ́ oníwàkà sunna. ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ma'as salam.